Bismillahirrahmanirrahim wassalatu wassalamu ala rasulillah. Lẹ́yìn gbára wa ní àsìkò eléyìí náà ni àlàyé àwọn àbòsí eléyìí tí bàbá Akeugbagold tí wọ́n ṣe fún àwa oní Sunnah. Nínú fídíò tí wọ́n ṣe wọ́n sọ ń bẹ̀ yìí pé àwọn support àfọ́ Alábíbù Lágbàjì 100%. wọ́n ní kódà lọ́dọ̀ tàwọn àwọn ò tiẹ̀ gbà pé àwọn kan sọ láti 1990 pé gbogbo onísúnnà lọ́dọ̀ tàwọn gbogbo wọn ni alákatakítí, àwọn dẹ̀ ni wọ́n ń dalẹ̀ Yorùbá rú. wọ́n dẹ̀ tó sọ débi wípé gbogbo wákàtí àfọlábíbù dá fáwọn onísúnnà nípa ẹ̀ máa pè wá ní olórí ibú ni wọ́n kìnnìkan débi pé bóyá bàbá yóò tiẹ̀ mọ̀ yìí pé àfọlábíbù dífẹ́ mọ́ onísúnnà nínú àwọn ọ̀rọ̀ wọn, bí àwọn àṣàkéèsì pé àfọlábíbù wọ́n defame àwọn onísúnnà nínú ọ̀rọ̀ wọn nípa ìmáa sọ wípé àwọn onísúnnà wọ́n máa ń gbé èèyàn pa ni, tí ó dẹ̀ jẹ́ wípé tónísúnnà bá take ọ̀rọ̀ yìí up kò sí àní-àní àfọlábíbù ò lè bọ̀ ńbẹ̀ àfi tán bá tó tọ́ka àwọn onísúnnà tí wọ́n ń gbé èèyàn pa. ṣùgbọ́n kọ́lọ́run jọ̀ọ́ kó ṣàánú wa, sọ ká sì fìyẹn sílẹ̀ náà. so bàbá wa ń sọ wípé ìyẹn bàbá Akeugbagold wọ́n wá ń sọ wípé àwọn support àfọ́ Alábíbù pẹ̀lú àwọn wákàtí tí wọ́n ń dá yẹn. mo wá fẹ́ rán wa létí wípé bàbá Akeugbagold yìí àwọn náà ni wọ́n ń sọ nígbà tí Saheed Shittu tí ó ń bú àwọn èèyàn tí bàbá yìí dẹ̀ dìde sí pẹ̀lú pé wọ́n fẹ́ dá lẹ́kùn yìí máa bú àwọn èèyàn nílẹ̀ Yorùbá yìí. bàbá yìí wá ń sọ wípé tí Shittu àbá tiẹ̀ ṣe apology ó ní láti ṣe apology fún àwọn onísúnnà náà. ìbéèrè ni wípé àwọn onísúnnà wo ṣe mọ̀ pé bàbá yẹn nígbà náà wọ́n ń ṣe ìyàtọ̀ láàrin Saheed Shittu àtàwọn onísúnnà, tó dé pé wọ́n gbà yìí pé bí Shittu ṣe kí ni bó ṣe ń gbé àwọn bàbá àwọn ṣépè bó ṣe ń bú wọn, ìyẹn àwọn bàbá ní ilẹ̀ Yorùbá, bẹ́ẹ̀ náà ló ń bú àwọn onísúnnà. àwọn onísúnnà tẹ́yìn wá ń gbìjà ń gbà yẹn tẹ́yìn sọ wípé Shittu náà nílẹ̀ àti ṣe apology fún wọn, àwọn onísúnnà wo ni wọ́n? kí ni nǹkan táwọn onísúnnà yẹn ń sọ ń gbà yẹn ní wáàsí, kí ni wọ́n ń ṣe ní dáwà ń gbà yẹn tẹ́ ẹ fi ń support wọn, tẹ́ ẹ fi gbà yìí pé Shittu jẹ́ wọ́n ní apology? kí wá nìkan tó ń sọ ń gbà yẹn tí wọ́n wá sọ mọ́ nísìn? wáàsí wo náà ń ṣe ń gbà yẹn tó ti wá yàtọ̀ sí èyí tó ń ṣe nísìn? ìbéèrè àkọ́kọ́ nìyẹn. bákan náà bàbá yìí sọ nínú ọ̀rọ̀ wọn ní àsìkò ìgbà náà wípé Saheed Shittu yìí ló dé tó wá dalẹ̀ Yorùbá rú. wọ́n nítorí pé kí ni àwọn onísúnnà ti wà nílẹ̀ Yorùbá tó ti ń ṣe àtúnṣe àwọn èèyàn kí Shittu tó dé. wọ́n sọ ń bẹ̀ yìí pé ẹ̀yin onísúnnà ẹ jẹ́ kí gbogbo owó jáde kájọ gbógun ti Saheed Shittu yìí, torí pé kí ni kí Shittu yìí tó délẹ̀ tí ń ṣe àtúnṣe wá nílẹ̀ Yorùbá yìí tẹ́ ti máa sọ fún wa pé eléyìí dá eléyìí ò dá, báyìí ni Ọlọ́run ṣe sọ, báyìí ni ànábì ṣe sọ. àwọn onísúnnà tẹ́ ń ṣe kí ni tẹ́ ń ṣètọ́ka wọn gbà yẹn, àwọn wo ni? kí ni wọ́n ń ṣe ní wáàsí nígbà náà tẹ́ ẹ fi gbà yìí pé n tó ń sọ yẹn nǹkan tó dáa ni tí wọ́n wá sọ mọ́ nísìn? so ojú kejì tún nìyẹn. bákan náà nígbà tí péèjì kan tá a mọ̀ sí Abosi link tí wọ́n bẹ̀rẹ̀ sí ní kó àwọn ohun tí Saheed Shittu ṣe fáwọn èèyàn nílẹ̀ Yorùbá yìí tó bẹ̀rẹ̀ sí ní kó jáde ṣe láti fi ṣe ẹ̀rí wípé ohun tí Saheed Shittu ṣe òótọ́ ló ṣe àwọn nǹkan yẹn. bàbá Akeugbagold wọ́n ní láti comment sọ̀ndà page Abosi wípé ọmọ ìyá mi tó ń kó nǹkan yìí jáde, àwọn nǹkan yìí ó ń yà àwọn náà lẹ́nu gan pé kódà ó púpọ̀ nínú ẹ̀ làwọn gan fi ti ara àwọn gbọ́ rí. dákọ̀ ọmọ ìyá mi ìjó lé mẹ́sẹ̀gì mi kájọ sọ̀rọ̀. tí bàbá yìí tí wọ́n wá support onísúnnà gbà yẹn against Saheed Shittu, mo wà nú ẹni tó fún ọmọ ìyá yẹn nímọ̀ràn yẹn Abosi yẹn nímọ̀ràn yìí pé kò bá dáa kẹ́ ẹ má bá bàbá yìí sọ nǹkan kan torí pé ihun táwa ń ṣe òun làwa ń ṣe, súnnà táwa ń pèpè sí òun ló kàn wá. ihun tí Shittu dẹ̀ ṣe kí ni tí Shittu ṣe tí ò dáa ó làwa ń kó jáde. tí bàbá yìí bá need help lẹ́ni wí ẹ̀ kàn ṣe kí ni kàn wá help wọn síbòmí. so a fi fún ọmọ ìyá yẹn nímọ̀ràn nígbà náà wípé kàn má dá bàbá yẹn lóhùn. so tó túmọ̀ sí pé bàbá yẹn mọ̀ wípé àwọn onísúnnà ṣe kí ni wọ́n lè ṣàǹfààní fáwọn nígbà yẹn.
so wọn rí abúzéèdì ìyẹn péèjì yẹn wọn rí sálátà alákatakítí wọn rí wọn sáwọn tó ń balẹ̀ Yorùbá jẹ́ so wọ́n ní the help onísúnnà gbà yẹn wọ́n dẹ̀ ṣe kí ni o wọ́n dẹ̀ wà béèrè fún. so bákan náà nínú àwọn ọ̀rọ̀ tí bàbá yìí wá ń sọ wọ́n wá ń sọ ń bẹ̀ yìí pé àwọn onísúnnà ló fà á táwọn ẹlẹ́bọ fi fèsì àwọn mùsùlùmí subhanallah léyìí tó dẹ̀ jẹ́ yìí pé nínú àwọn tó ń gbógun ti shirik kúfùrù nílẹ̀ Yorùbá yìí àwọn onísúnnà náà ni torí pé nígbà tí ọ̀rọ̀ àwọn èèyàn yìí tó dojú ẹ̀ tán ṣe bá rí nú àwọn èèyàn náà kódà tó fi máa fọlá bíbí náà táwọn náà lọ sórí platform àwọn ẹlẹ́bọ yìí táwọn ṣe kí ni tí àwọn náà lọ ń takùn wọn níwọ̀nba so tó túmọ̀ sí pé àwọn náà rí pé àwọn onísúnnà iṣẹ́ ni wọ́n ń ṣe pẹ̀lú ìgbógun ti àwọn ẹlẹ́bọ yìí ló mú àfọlá bíbí náà ló mú àwọn náà dà sí níwọ̀nba ńgbà náà. bákan náà ká sọ wípé eléyìí o kúfùrù ni o ìjẹ́ ó ti pọ̀ jù gẹ́gẹ́ bí mùsùlùmí gẹ́gẹ́ bí onídáwà so báwo wá ni ó ṣe wá di wípé àwọn nǹkan tí à ń sọ yípa àwọn ẹlẹ́bọ yìí ń ṣe o kò sí ní ojú ọ̀nà ká sọ wípé àwọn nǹkan tó ń ṣe o kò bá ìyìn tọ́nà bá ní ká wá ṣe láyé mọ̀ bó ló ṣe wá jọmọ́ pé à ń dalẹ̀ Yorùbá rú tẹ́fi wá ń padà wá ń sọ wípé mudirul markaz ara nǹkan tí bàbá yẹn dẹ̀ ń sọ nípa àwọn àhàdíìsì kan táwọn onísúnnà máa ń kà nípa pé àwọn àdíìsì kan wà níbẹ̀ tó yẹ kí ká wòye sí. bàbá mo wá ń bi léèrè báyìí wípé àdíìsì wo wá ní mudirul markaz wá rí kọwọ́ bọ̀ tí wọ́n rí yanjú ṣebí nígbà tí wọ́n lọ tí wọ́n bọ̀ a padà rí pé wọ́n padà bẹ̀rẹ̀ sí ní parí máwọn onísúnnà ni. Mùdírù ń sọ nínú àwọn ọ̀rọ̀ wọn kan wípé nínú Sahihul Bukhari kọ síbẹ̀ yìí pé àṣùbọ̀ ìyẹn àṣùbà ó ti di kíni o ó ti di mẹ́rin ìjẹ́ nǹkan yẹn rí bẹ́ẹ̀ lóòótọ́ ẹ̀yin náà sọ fún wa tó bá yẹ pé nǹkan tí Mudirul Markaz sọ yẹn o tó bá yẹ pé lóòótọ́ ni Bukhari kọ sínú tírà ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀dá kan ẹ̀jáde ẹ̀ sọ fáyé pé ní tí Mùdírù sọ ń pa Bukhari lábalábẹ̀ yẹn o òdodo ni ẹni ẹlẹ́wà padà lẹ́wọ̀n sọ fún wa ń sìn wípé wọ́n ní ẹyin àwọn kankan wà ní Bukhari lẹ́yìn tó yẹ kí wọ́n bẹ̀rẹ̀ sí ní pa irọ́ mọ́ tíra Sahihul Bukhari ni tọ́tún sọ ń bẹ́ yìí pé Bukhari kọ́ síbẹ̀ yìí pé ànábì o ṣe kí ni o wọ́n báyàwó ẹ̀ ní nǹkan pọ̀ nígbà tó ń ṣe nǹkan oṣù lọ́wọ́ gbogbo àwọn nǹkan tí Mùdírù sọ ń pa Bukhari ìjẹ́ bẹ́ẹ̀ ló ṣe rí lóòótọ́ ẹ bọ́ta kẹkẹ wá ṣe àlàyé ẹ̀ fún wa ṣé Mudirul Markaz jẹ́ pé wọ́n rí nǹkan kan mú jáde nínú Bukhari eléyìí tó tako Sunnah tó jẹ́ pé irọ́ lápadà rí pé wọ́n ń pa sáwọn ilẹ̀ wa ń sọ fáwa nísìnyí wípé wọ́n ní pé nǹkan kan wà ní Bukhari tó yẹ kí gbogbo àjòkó tí kí àjọyọ̀ bóò la ṣe gba ọ̀rọ̀ irú ẹni bẹ́ẹ̀ mò ń bí ní bàbá bóò la ṣe fẹ́ gba ọ̀rọ̀ irú ẹni bẹ́ẹ̀ bákan náà ṣe gbàgbé ni pé ẹni yìí tún fi ẹnu àbùkù kan àwọn sàhábà àdẹ̀rí kẹ́ àdírẹ́sì ọ̀rọ̀ èrí láyé ìyẹn bàbá Akeugbagold kẹ́ ẹ ti wá sọ pé tí Mudirul Markaz sọ nípa àwọn sàhábà yẹn o nǹkan yẹn o ó kù díẹ̀ káàtó àríbi tí ẹ ti sọrí láyé tó bá dẹ̀jẹ̀ pé ẹ̀yin náà gbáyé pé Mudirù pẹ̀lú gbogbo àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ pa àwọn sàhábà yẹn o tó bá jẹ́ pé ẹ̀yin náà gbáyé pé wọ́n bú àwọn sàhábà ta ni wọ́n á pè bá bẹ́ẹ̀ ní dẹ́dẹ̀ wù rẹ̀ tínú ẹ̀ máa dùn wọ́n dẹ̀ ń pe odidi sàhábà níbi ní dẹ́dẹ̀ wù rẹ̀ ṣán lè pe bàbá tó bí wa ní dẹ́dẹ̀ wù rẹ̀ ká dunnú ni torí pé kí ni òdẹ̀dẹ̀ wù rẹ̀ yìí a ti padà lò fọ́pọ̀lọpọ̀ àwọn ọmọ lẹ́yìn Mudirul Markaz gbogbo wọn yarí ni o so wọ́n rí sí èébú o ṣùgbọ́n Mudirù wa lò fáwọn sàhábà ẹ̀dẹ̀ wà tún dìfẹ́ǹdì wọn kó wọn kí ni o wọn rí pé kí ni yẹ pé kì í ṣe èébú adẹ̀ mọ̀ọ́mọ̀ lò fẹ́yìn tẹ́ ẹjọ́ wọn lẹ́yìn wọn ẹ̀dẹ̀ yarí mọ́ alọ́wọ́ pé à ń bú àbáyín ni so Mudirul Markaz tó lò fáwọn sàhábà yẹn o ìyẹn ò kì í ṣe èébú ẹ̀yin náà jẹ́ ká gbé nǹkan ìsílẹ̀ àkáyì kó jẹ́ pé ká máa wá fẹ́ dìfẹ́ǹdì yẹn ní kí ni o ní dìfẹ́ǹdì afọ́jú eléyìí ò bá Sunnah mu òun ló dẹ̀ fà á tó ní Sunnah òfin ní láéláé dákẹ́ lórí àwọn nǹkan yìí so Mudirul Markaz tẹ́yìn wa ń sọ fún àwa wípé wọ́n ń fa nǹkan kan yọ nínú Bukhari nǹkan ẹ̀ ló yẹ ká ti jókòó tì káwọn ẹlẹ́bọ tó máa wá bá wa fàáyọ ọ̀làwọn sọ fún yín sìn pé gbogbo tí Mudirù fàáyọ nínú Bukhari irọ́ ni wọ́n ṣe kí ni o irọ́ ni wọ́n pa mọ́ Bukhari
wọn ò rí nǹkan kan yanjú ń bẹ o ṣe ẹgbọ́ bàbá so tẹ́yìn bá wá ní nǹkan mi tó yàtọ̀ sí nǹkan tí Mudiru kó jáde nínú Bukhari tẹ́yìn bá ní nǹkan mi tẹ́yìn náà ń wòye pé nǹkan yìí nínú Bukhari lóòótọ́ kò fẹsẹ̀ múlẹ̀ ó tàbùkù súnà ẹ̀yin náà kó jáde so lábala títí Mudiru Markaz bí tí wọ́n ṣe jẹ́ nìyẹn so Mudiru bú sọ̀hábà so ẹni tó bá jó ní déédéé tó dẹ́ni bẹ̀rù Ọlọ́run ọba àkọ́kọ́ àdírẹ́sì yẹn náà pé ìdílé yìí bá mu bí so tí tó bẹ́tẹ́ tẹ́yìn náà bá wá gbáyé pé Mudiru òbú sáàbẹ ẹjẹ́ àpè bàbá ẹlòmíì ẹjẹ́ kan pé bàbá wa ní dẹ́dẹ̀ wù rẹ̀ kan pé bàbá wa ní elétekéte bàbá wa kan pé bàbá wa ní alátẹnujẹ gẹ́gẹ́ bí mo ṣe ń lò fún àwọn sọ̀hábà káwá wò bóyá a rí sí èébú àbí a ní rí sí èébú kò jẹ́ nǹkan tí mo ní kí èmi sọ ní paríparí àwọn onísúnnà gẹ́gẹ́ ló ń ṣe àtúnṣe àwùjọ yìí òdodo tó ń sọ òun náà ló ń kúrò lára ọ̀pọ̀lọpọ̀ wa so bàbá kí n tiẹ̀ tó lọ tó wá ń sọ eléyìí tiẹ̀ ó jẹ́ nǹkan tó funny sí mi dé because mi rò pé mo lè bá irú ẹ̀ lẹ́nu yín tẹ́ ń sọ yìí pé ìtọ́wáyé pé súnà nàbí là ń ṣe lóòótọ́ ká má lo mọ́tò mọ́ ká má gun mọ́tò mọ́ ká má gun pléènì mọ́ ká má lo fóònù mọ́ subhanallah ní 2024 kẹ́hìn tó pèrè ẹ̀ láàfó onídáwà kẹ́hìn tó pèrè ẹ̀ láàfó oníwáàsí kó sì máa ṣe àfitì nǹkan yìí sí pé torí pànàbí ò ti lò ó àdìpẹ́ra lóní súnà àwọn náà ò gbọdọ̀ lò ẹjọ́ bó o ní àwọn nǹkan ṣe jọmọ́ ìbádà ṣebí táwọn ń pè ní bídíà ní tí ànábì ṣe kí ni o táànábì ò ṣe táwọn èèyàn wá ń ṣe nǹkan lórúkọ pé ní orúkọ pé àwọn fẹ́ ṣe kí ni àwọn fi ń ṣe ìbádà ni ṣebí táwọn ń pè ní bídíà nìyẹn náà àwọn nǹkan yóò jìnnà so ihun tí àwọn èèyàn bá ń ṣe táànábì ò ṣe tọ́dẹ̀ ní àníyàn pé àwọn fi ń ṣe ìbáàdà ni òun làwọn onísúnnà ń gbógun tì òun náà dẹ̀ ni wọ́n ń pè ní bídíà so àwa ń gun mọ́tò à ń wọ aeroplane à ń wọ nǹkan kò yẹ ká máa báyẹn lẹ́nu tó pèrè ẹ̀ lóní wáàsí torí pé kí ni o àwọn nǹkan yìí kì í ṣe ìbáàdà àwọn nǹkan ayé lásán ni so yé báyìí ní sọyìn tó ń súnnà bá wá ń ṣe tánàbí ò ṣe láníyàn ìbáàdà ìyẹn wá lè kí ni o ìyẹn lè tọ́ka sí pé ẹ̀yin onísúnnà náà ẹ̀yin náà ń ṣe bídíà báyìí torí pé kí ni o ànábì ò ṣe nǹkan báyìí ẹ̀dẹ̀ ń ṣe nǹkan yẹn láníyàn ìbáàdà ẹ̀ ń ṣe nǹkan yẹn láníyàn pé ẹ fẹ́ gbaládá ń bẹ̀ ìyẹn lẹ́wà mú jáde fún wa kì í ṣe ọ̀rọ̀ pé ń gun mọ́tò ń gun plane ń gun kankan agbègbè eléyìí ní 2024 eléyìí o kò yẹ àfọ ní wáàsì because ó bu onídáwà kó máa sọrú nǹkan báyìí torí pé nǹkan yìí ó jìnnà sí ìmọ̀ tẹfẹ́tẹfẹ́ so kọ́ dàkùnjọ kó ṣàánú wa kó dúró tì wá so onísúnnà ò ní dákẹ́ ẹni tó bá ń ṣe àṣejù nínú wa àwa náà mọ̀ wọ́n ẹni tó bá dẹ̀ ń ṣe àgbékalẹ̀ lọ́nà tí ò bá ti súnnà mọ́ àwa náà ti kí ni àwọn káàkiri náà ṣe kí ni o à ń ṣe àtúnṣe ara wa so kọ́ dàkùnjọ kó ṣàánú wa wassalamu alaikum.